òtítọ́ omi àbúyọ jẹ́ káráyé mọ̀ látara mi pé wọ́n nìkan lálágbára. Ṣé Olúwa wá bá mi ṣe? Wá bá mi ṣe. Àwọn ọ̀tá mi ń pẹ̀gàn wọ́n ń retí ẹlẹ́yà. Torí ọmọ rẹ̀ ò tí a kàn máa gbélébú. Wá bá mi ṣe Olúwa wá bá mi ṣe. Wá bá mi ṣe Olúwa wá bá mi ṣe. Wá bá mi ṣe Olúwa wá bá mi ṣe. Àwọn ọ̀tá mi pẹ̀gàn wọ́n ń retí ẹlẹ́yà. Torí ọmọ rẹ̀ ò tí a kàn máa gbélébú. Wá bá mi ṣe Olúwa wá bá mi ṣe. Ọlọ́run ayọ̀ wá bá mi ṣe. Má jẹ́ kójú tì mí. Ọlọ́run ayọ̀ wá bá mi ṣe. Kójú tì mí. Fà mí lọ́wọ́ sókè. Fà mí gíga jọ̀tá lọ. Ọlọ́run ayọ̀ wá bá mi ṣe. Má jẹ́ kójú tì mí. Ọlọ́run wá bá mi ṣe. Má jẹ́ kójú tì mí. Ọlọ́run wá bá mi ṣe. Má jẹ́ kójú tì mí. Fà mí lọ́wọ́ sókè. Fà mí gíga jọ̀tá mi lọ. Ọlọ́run ayọ̀ wá bá mi ṣe. Má jẹ́ kójú tì mí. Bàbá do wonder oh. Tètè do wonder. Bàbá do wonder oh. Tètè do wonder. Ọmọ ọba sani mo jẹ́, ọmọ ìgbàlà ni mí mo mọ̀. Ó ní mọ́ o, ọba ògo wá dá mi láre. Ọmọ ọba ṣáni mo jẹ́, ọmọ ìgbàlà ni mí mo mọ̀. Ojú kò gbọdọ̀ ọmọ Ọlọ́run, ọba ògo wá dá mi láre. Ayé retí ẹlẹ́yà mi, ayé retí ẹlẹ́yà mi, wọ́n ti kóra jọ o láti pẹ̀gàn mi. Ọba ògo wá dá mi láre. Ọmọ ọba ṣáni mo jẹ́, ọmọ ìgbàlà ni mí mo mọ̀. Ojú kò gbọdọ̀ ọmọ Ọlọ́run, ọba ògo wá dá mi láre. Bá mi ṣẹ́gun aláròká, bá mi ṣẹ́gun aláròká, bí wọ́n fẹjọ́ mi sùn má mà pé ó gbà ó. Ọba ògo wá dá mi láre. Ọmọ ọba ṣáni mo jẹ́, ọmọ ìgbàlà ni mí mo mọ̀. Ojú kò gbọdọ̀ ọmọ Ọlọ́run, ọba ògo wá dá mi láre. Ìgbàgbé sógun àìrówó ná, ìgbàgbé sógun àìríṣẹ́ ṣe, jẹ́ kó rìn ayọ̀ kó kú jáde. Ìgbàgbé sógun àìrílò, Ìgbàgbé sógun àìrówó ná, ìgbàgbé sógun àìríṣẹ́ṣe, jẹ́ kó rí ayọ̀ kó kú jáde. Ìgbàgbé sógun àìrílò. ìgbàgbé sógun àìrílégbé, ìgbàgbé sógun àìríbílọ, jẹ́ kó rìn ayọ̀ kó kú jáde. Ìgbàgbé sógun ìbànújẹ́. Bí a ṣe ń wọlé yẹn, ẹ jẹ́ ká máa yin Ọlọ́run lógo. Òní lọ́jọ́. Ẹ jẹ́ ká máa fi ọpẹ́ àti ìyìn fún orúkọ rẹ̀. Ọba tó ń pa ọkàn wa mọ́ kúrò nínú ibi. Ọba tó fi àánú dá wa sí. Ọba tí ò jẹ́ ká kú ká tó kú. Ọba tí ò jẹ́ ká fi àìsàn lò gbà. Ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga.
fún Ọlọ́run wa ní òkè ọ̀run. A gbóhùn ọpẹ́ sókè. Ọlọ́run tó mú mi rí ọjọ́ keje nínú oṣù kejì. Ọlọ́run ẹ ṣé o. Olúwa mo dúpẹ́ o. Ẹ jẹ́ á gbé Ọlọ́run ga ná. Wíwà láàyè Ọlọ́run nínú ayé wa ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Once the presence of God depart from man's life, the man becomes nothing. Because every day, every morning, he do visit you and me. That is why you are able to open your eyes and see the light of the new days. Torí pé Ọlọ́run bẹ̀ ọ́ wò lọ́sàn-án, ó bẹ̀ ọ́ wò ní ìdájí, nígbà tó jí, ó jí ọ pẹ́pẹ́, òun ló ṣe lajú sáyé. Lọ́jọ́ tí ò bá bẹ ènìyàn wò, ọjọ́ náà ló ń tàn gbọ̀run lọ. Ọjọ́ náà ló fi ilé ayé sílẹ̀. Ẹ jẹ́ ká gbóhùn ọpẹ́ sókè. Olúwa o, mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi. Olúwa, mo dúpẹ́ fún ìwàláàyè rẹ nínú ayé mi, nínú ayé ọmọ mi. Olúwa, mo gbé ọ̀gá, ẹ jẹ́ á gbéga lẹ́ẹ̀kan sí. Ọlọ́run tó ní mí tẹ̀mí, ipá tó ju pé agbára tó ju gbogbo agbára lọ, mo kí ọ. Ẹlẹ́rù ni ìmúyìn ọ́. Aláàánú mi, bàbá aláàánú mi, ẹ ṣé. Olóore ọ̀fẹ́ jùlọ, ọba tó fi ìwà láàyè rẹ̀ tẹ́ mi lọ́rùn. Ọlọ́run tó ń pa mí mọ́tọ̀sán tòru, ọba tó ń ṣaláàbò lórí ẹbí mi, mo mà gbé ọ̀gá. Olúwa, mo yìn ọ́. Ẹlẹ́dàá mi, ó ṣé o. Gbèsè ọpẹ́ mi pọ̀, mi ò lè san tán. Àmọ́ ó síbẹ̀síbẹ̀, n ó ṣe ìwọ̀n tí mo lè ṣe. Bàbá aláàánú mi o. Bàbá aláàánú mi o. Ẹ mà ṣe o, bàbá aláàánú mi. Ẹ mà ṣe o, bàbá. Olúwa ṣeun o. Ọlọ́run mi, mo gbé ọ̀gá. Ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, mo kí ọ. Ìbà rẹ bàbá mi, àgbàlagbà bàbá àgbà. Arúgbó ọjọ́ jọjọ jí kan pàkan kò kan lóòrùn Èdùmàrè. Ọlọ́run tí gbani, ọba tí lani, ọba òlélé tí léni tí lé aṣebi láì mọ́rẹ́ lọ́wọ́. Kábíyèsí Olódùmarè. Ìmọ́lẹ̀ ńlá tó gbayé tó gbòde ọ̀run kankan ìbà. Kábíyèsí Olódùmarè, ẹ ṣeun. Aláàánú mi, ẹ ṣé o. Olóore ọ̀fẹ́, ẹ ṣé o. Ayérayé, mo dúpẹ́. Ẹ̀mí mímọ́, mo gbé ọ̀gá. Jésù Kristi Olúwa wa, àmín. A lọ síwájú ìtẹ́ àánú, a lọ bẹ̀bẹ̀ fún àánú. A gbàdúrà. Nínú àdúrà tọ̀sán yìí, Olúwa jẹ́ n rí àánú gbà. Jẹ́ n rí tèmi ṣe. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí máa dí ni lọ́wọ́, ẹ̀jẹ̀ Jésù máa mú kúrò láyé mi. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run. Nínú àdúrà tí ọ̀sán yìí, Olúwa jẹ́ n rí tèmi ṣe. Olúwa wẹ̀ mí láwẹ̀ mọ́. Gbogbo àìṣedéédé ayé mi, ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Ẹ̀jẹ̀ Jésù máa parẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti ní ìṣe, ẹ̀mí mímọ́ ò máa dáríjì. Gbọ́ àdúrà yìí. Ẹ̀jẹ̀ Jésù kó fọhùn fún wa nínú àdúrà tá a fẹ́ gbà lónìí. Ẹ̀jẹ̀ Jésù kó fọhùn. Jésù Kristi Olúwa wa, àmín. A wá sọ fún Ọlọ́run, Olúwa, rọ̀jò agbára rẹ sọ̀kalẹ̀ sínú ayé mi. Agbára àti àṣẹ tí àdúrà fi gbà. Agbára tí jagun fúnni nínú àdúrà. Agbára tí kọ́ni mọ̀ ọ́n ṣe láti rìnrìn àjò ayé ní àṣeyọrí. Agbára mọ́ rí mi fín. Agbára mọ́ sàsí mi. Agbára mọ́ Olúwa gbé wọ̀ mí. Ẹ̀mí mímọ́ ró ìṣẹ̀dá mi ní agbára. Olúwa ró mi ara mi ní agbára. Ẹ jẹ́ á sọ di àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù. Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́. Olúwa ró mi ní agbára. Ẹ̀mí mímọ́ ró mi ní agbára. Agbára mọ́ rí mi fín. Agbára tí ayé kò lè dojúkọ. Agbára tí ọ̀tá kò lè rí mú. Agbára mọ́ rí mi fín. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Orúkọ Jésù. Olúwa gbé wọ̀ mí. Ró mi ní agbára. Ró mi ní agbára. Ró mi ní agbára. Ró mi ní agbára. Jésù Olúwa wa, wá gbàdúrà báyìí. Gbogbo àwọn ẹ̀mí ibi tí ń sọ mi kiri. Gbogbo àwọn ojú ibi tá a gbé sẹ́rán kó máa monitor mi kiri. Every monitoring spirit monitoring my life, monitoring my destiny, monitoring my prayer life. Holy Ghost, blindfold them, destroy them, paralyze their network, paralyze their activities, whatever they are using. Are they using flight? Are they using animals? Any form of animal that they are using,
Holy Ghost, paralyze them. Paralyze their network in the mighty name of Jesus. Àwọn ẹ̀mí tí sọ ni, àwọn ẹ̀mí tí máa sọ ni, bó bá ń jẹ wọ́n máa sọ, bó bá ṣètò kan wọ́n ti mọ̀, bó bá lóyún wọ́n ti mọ̀, gbogbo àwọn ojú ibi tí ń sọ mí kí Olúwa máa fọ́ wọn ní wákàtí ọ̀wọ̀. Iná ẹ̀mí mímọ́ máa jó wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Iná ẹ̀mí mímọ́ máa jó wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó yá máa sọ di àdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù. Gbogbo àwọn ẹ̀mí ibi tí ń sọ mí kiri, ojú ibi tí ń mọ́nítọ̀ mí kiri, lórúkọ Jésù kó máa fọ́, kó máa fọ́, kó máa gbiná sọnù. Gbogbo ojú ibi tí ń mọ́nítọ̀ mi, tí ń wo àkókò tí mò ń gbàdúrà, tí ń wo àkókò tí mò ń jẹun láti ṣe mí níbi, mo pa á láṣẹ ni lórúkọ Jésù kó máa fọ́ dànù, lórúkọ Jésù kó máa fọ́ dànù, lórúkọ Jésù kó máa fọ́ dànù. Gbogbo nẹ́tíwọ̀kì ọ̀tá, gbogbo ìfọwọ́kànwọ́kọ̀ ọ̀tá, gbogbo àpapọ̀gun àpapọ̀wọ́ lórí ìṣẹ̀dá mi, ó yá ẹ túká, ó yá ẹ fọ́ dànù, ẹ fọ́ dànù lórúkọ Jésù. Ojú bẹ́ẹ̀ lórí Jésù Kristi. Àmín. Lónìí a fẹ́ bẹ̀rẹ̀ series lórí ogun tó gbòjì kan. Ogun tó gbòjì kan. Mo rí wípé àkókò ààwẹ̀ àti àdúrà yìí gan-an ló yẹ ká gbàdúrà nípa àwọn ogun tó gbòjì kan. Báwo la ṣe mọ̀ pé ogun gbòjì kan? Báwo la ṣe mọ̀ wípé ogun gbòjì kan? Àwọn ogun tó gbòjì kan wọ́n máa ń jẹ́ ogun tó jẹ́ wípé ó ti gbààwẹ̀ deliverance lóríṣiríṣi, orí òkè kan sékejì, ilé ìjọsìn kan, wípé ogun yẹn ó dàbí ẹni pé kò ní solution. Àwọn ogun tó gbòjì kan nìyẹn. Àwọn ogun tá a bá jà tó ń tiiri, àwọn ogun tó gbòjì kan nìyẹn. Ó ti gbàdúrà, ó ti lo gbogbo spiritual tactic. It seems that nothing is working. These are really tough battle, spiritual battle. Tough spiritual battle. You have prayed, you are fasting, when you have gone to different prayer mountains, to different deliverance houses, it seems nothing is working. Definitely, that battle is very tough. That is what our prayer point is going to be, and we have it in series. Kí ni dé tí ogun gbòjì kan? Kí ló fà tí ogun gbòjì kan? Kí ló fà tí ogun tó gbòjì kan tó gbàdúrà tó létí ọ̀lọ́, tó lu agbára kan pa fún tọkọ̀ tí ò lọ, ó gba àwẹ̀ bíríbírí, wọ́n ta òró lé ọ lórí, ó dàbí ẹni pé ogun yẹn ọ̀sẹ́. Kí ló fà á? Àwọn nǹkan yẹn la fẹ́ gbàdúrà lé lórí. Àlàyé díẹ̀ ọ̀pọ̀ ń bẹ, nítorí pé bẹ́ẹ̀lì wípé àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé kí ni wọn ò ní ìmọ̀. Àlàyé lórí àdúrà wà, ọgbọ́n wà nínú ẹ̀mí èyí tá a fi ń ṣe nǹkan. Wisdom. You pray with wisdom. Àwọn prayer point wà tó lè gbà. Ṣó ti yé wa? Ohun tó máa ń fà tó gbòjì kan, àkọ́kọ́ rẹ̀ ni ogun ìpìlẹ̀. There are some foundational problem. There are some foundational battle. There are some foundational things that you need to settle. That is why it seems that your prayer is not even recognized. Your fasting is not even recognized just because of your foundation. And there's some foundation you know nothing about. And you are just an innocent. And yes, this thing has something to do with and with your destiny. Àwọn ogun tó gbòjì kan nìyẹn. Ẹlòmíì ti para orí òkè títí. Ẹlòmíì gbogbo oríṣiríṣi àwẹ̀ wọ́n ti yàn fún. Wọ́n ti yàn fún. Wọ́n yàn míì fún. Wọ́n wẹ̀ fọjọ́ méje. Wọ́n yàn míì fún. Wọ́n bọ́ sọ́run ẹ. Síbẹ̀síbẹ̀ ogun yẹn ó lúgọ síbi kan. Ìran rẹ́rìn yín mú ṣe. Nǹkan yín mú báyìí ni. Àwọn àṣírí ogun yẹn la fẹ́ tú. Àwọn ogun yẹn la fẹ́ gbàdúrà lé lórí. Bíbélì sọ fún wa nínú ìwé Sáàmù, nínú ìwé orin Dávìdì orí 11 ẹsẹ̀ 3. Ó ní tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ni olódodo ṣe?
tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ló lódodo fẹ́ ṣe? Gbogbo kìràkìtà kí ló fẹ́ ṣe? Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó lódodo lè ṣe. Ìbéèrè ni, olódodo gbàdúrà ni, á sì ro àròjinlẹ̀, á jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó sí òun lójú, á pe Ọlọ́run sínú ìjà yẹn. Ìjà yẹn kì í ṣe ìjà tó lè dájà, kì í ṣe ogun tó lè dá yanjú. Ogun ìpìlẹ̀, torí pé kò yí ọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìpìlẹ̀ rẹ, kò yí ọ ohun tó ń dojúkọ ẹ́ ní ìpìlẹ̀ rẹ, kò yí ọ. Ogun ìpìlẹ̀, mo sì ń padà bọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ kí n yànnà náà lọ́nà nítorí máa ń fà á tí ogun fi gbòjì kan. Ogun ìpìlẹ̀ tàbí ogun àjogúnbá, ogun inú ẹ̀jẹ̀ tàbí ogun okùn ọmọ ìyá tó ti yé wa. Ogun májẹ̀mú ó pọ̀ lọ jantirẹrẹ. Ogun májẹ̀mú, àwọn májẹ̀mú mi wà tó dá fúnra rẹ̀, omi ìwà tó wọnú ẹ̀ tó ọmọ, omi ìwà tó bá nínú ẹ̀, májẹ̀mú mi wà tó yẹ pé ọkàn bá rẹ nú ẹ̀ ni, omi ìwà tó yẹ pé àtọ́jú oorun wọn ti mú ọ wọnú májẹ̀mú yẹn ṣùgbọ́n ò fura. Ogun àfọwọ́fà, ogun inú, ogun láti inú ara ẹni, ó máa ń fà á tó yẹ pé ọgbàdúrà ọgbàwẹ̀ ó ní láti yanjú ogun inú yẹn náà. Ogun inú, ogun kan tí èèyàn ò fura sí rárá, ò tiẹ̀ fura sí pé kìíní ó lè jẹ ogun, ṣùgbọ́n nǹkan ó bàbá ńlá bọ́ǹbù tó ń bá ọrìn ni, atomic bọ́ǹbù tó ń bá ọrìn ni. Then ogun tó tún máa ń gbòjì kan òun náà ni ogun àpapọ̀ ọwọ́. Bí ọwọ́ bá ti kan ọwọ́ káàkiri, kò síbi tó sá lọ, ọba àkú onílé aláwọ̀ dúdú kọ lọ síta aláwọ̀ funfun, wọ́n dúró dì ọ́ ń bẹ̀, ọwọ́ ti kan ọwọ́, àpapọ̀ ọwọ́ ni. Àfikọ́ lọ́n kọ́ yanjú ẹ̀ fúnra rẹ̀, àfikọ́ lọ́n kọ́ jà fún ọ lórí ogun yẹn. Èyí tó tún wà ní ogun yíyàn, àwọn ènìyàn tó yíyàn ká tó fura sí. Oríṣi èèyàn méjì ní ń bẹ, ọ̀nìkan ní ọkùnrin àti obìnrin, ọ̀gbá. Oríṣi èèyàn méjì tí ń bẹ ni wípé ènìyàn ọ̀tọ̀, ènìyàn ọ̀tọ̀. Oríṣi ogun làwọn èèyàn ń bá jìjàkadì láyé. Ẹlòmíràn ogun ènìyàn ń dà láàmú tí ó sì mọ̀. Àwọn ni à ń pè ní kò ṣe èèyàn sẹ́ranko tí wọ́n wà láwùjọ ènìyàn, tí wọ́n ń jẹun bí ènìyàn, tí wọ́n ń mu bí ènìyàn, ṣùgbọ́n kò ṣe abara méjì ènìyàn ni wọ́n. Àwọn máa ń rí nǹkan kó ní nǹkan tó rí. Báláboyún tó mọ̀ pé òun lóyún, wọ́n ti mọ irú ọmọ tí ó bí, wọ́n ti mọ̀ ògo tí ń bọ́ bọ̀ wá sáyé. Ibẹ̀ yẹn kọ́ àti ìdébẹ̀ yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ á lọ sógun ìpìlẹ̀. Ní ìgbà tí mo wà ní ọ̀dọ́, ọ̀rẹ́ mi kan ó wá sọ́dọ̀ mi ń gbà yẹn. À ń gba ààwẹ̀ 100 days lọ́wọ́ lákòókò tí mò ń wí. Àwọn alẹ́ 90 or around 89 olọ̀rọ̀ tí mò ń wí. Ó wá sáré wá, ó wá lálẹ́, a máa ń kíra, a máa ń ṣe, but kò ń sábà ń sọ, màá dẹ́dọ̀ ẹ̀ máa pray. Ṣùgbọ́n lọ́jọ́ tí mò ń wí, ó sọ àṣírí ìṣòro ayé ẹ̀ fún mi. Ó wá sí ilé mi, ó sì sọ. Ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń ti gbìyànjú láti gbé nǹkan jẹ kó ń kú dànù lórí ogun yìí. Kí ló dé? Mo wá sọ fún bá ò dẹ̀ lọ fún anointing service. Jọ sọ́dọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run, ó wá sọ oríṣiríṣi àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń ti lọ ọ̀dọ̀ wọn tán ta òró léhùn lórí. Ó tán bá ti ta òró léhùn lórí báyìí, ó ní bóun bá ti dé ilé lálẹ́ tó ń sùn, ó ní wọ́n á sì ra nu òróró yẹn kúò, wọ́n á rọra nù kúò fóun. Wàhálà bẹ̀rẹ̀ nìyẹn. Ó lóun ò lè sùn lọ́sàn-án, òun ò lè sùn lóru, nítorí pé òun ti ó wà nínú ogun kan tí ò mọ̀ díẹ̀. Àwa trace ńbologun yìí ti wá. Ó wá ṣàlàyé wípé nígbà tí wọ́n bí òun, màmá ń gbé ń lọ sí àwọn ṣọ́ọ̀ṣì àkọ́kọ́ yẹn ká tiẹ̀ pé ṣẹ́ẹ̀ṣì ká sàsọ pé temple kan òótọ́ ẹ pé oríṣiríṣi aṣọ náà máa ń wọ̀, wọ́n lè wọ kọ́lọ̀, wọ́n lè pupa, wọ́n lè wọ dúdú, wọ́n lè wọ oríṣiríṣi, but ẹ rò pé ṣọ́ọ̀ṣì ni.
ẹ rò pé church ni. That is why you need to know whom Christ is. O gbọ́dọ̀ mọ̀ tí Jésù ṣe, kì í ṣe pé ọkàn tí ń sọ àsọtẹ́lẹ̀ kan sí ọ, ìwọ náà dẹ̀ ti yá sọ ìgbésí ayé ẹ̀nù síbẹ̀. O ń láti mọ Kristi, kẹ́mi Kristi kó máa gbénú ẹ, kẹ́mi Kristi kó ṣí ọ lójú ẹ̀mí, kó rí ogun ìpìlẹ̀ tí ń jà ọ́. Arákùnrin yìí nígbà tó tẹnubọ ọ̀rọ̀, nígbà tí wọ́n bí, tí màmá ẹ̀ bí, màmá ẹ̀ wá gbé lọ fún dedication bẹ́ẹ̀. Ó wá dedicate ẹ̀ wípé ọmọ yìí o, wọ́n dedicate ẹ̀ wípé wòlíì ni ó jẹ́, wòlíì wòlíì tọ́lọ́ nǹkan o, ṣùgbọ́n wọ́n rò pé wòlíì tọ́lọ́, màmá rò pé wòlíì tọ́lọ́ ni, àlìbá màmá yẹn wí, ṣùgbọ́n wòlíì òkùnkùn ni. Àmì tó ń ṣiṣẹ́ nínú temple tí wọ́n lọ yẹn ni wọ́n pè ní wòlíì. Ẹni ẹ má gẹrun fún o, ẹ má ṣe koríṣiríṣi fún o, torí wòlíì ni. Now ọmọ yìí ó ti dàgbà, ó ti wọ yunifásitì, ó ti wà 300 level, ó wá fayé ẹ̀ fún Jésù. Wọ́n wá ń yọ lẹ́nu pé irọ́ o, ìwọ wá tù í pẹ̀lú ẹ̀. Ó wá gbàdúrà, ọ̀dà gan 100 days wọn ò jẹ́ oríba, wọ́n fẹ́ yà ní wèrè, wọ́n fẹ́ ba yí ẹ̀ jẹ́. Ṣùgbọ́n to the glory of God, pàtó wá lé èmi rẹ̀ aláǹfààní àwòsùn dáadáa, ọkàn rẹ̀ balẹ̀. Oníbàání báwo ni ìbá ṣe rí tí ó bá pé òun lè mọ gbádùn ayé òun báyìí. Ohun tó máa ń ṣe ni pé tó bá ti sùn, àwọn ẹ̀mí èṣù á wá, wọ́n á bá lájọṣepọ̀. Bọ́jú ọ̀sán ni tójú ẹ̀ bá díjú, anytime tó bá ti díjú báyìí, kó tó lajú báyìí gbogbo ara ẹ̀ ti kún. Oríṣiríṣi nǹkan, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí nìyẹn. Ó ti wá múlé ayé su. Àwọn ẹ̀mí òkùnkùn ni ó, kì í tiẹ̀ tó wá sí obìnrin, àwọn ẹ̀mí òkùnkùn ló máa wá wá rèpọ̀ ẹ̀. Gbogbo ẹ̀ bàjẹ́ ni, wọ́n ń pollute life ẹ̀ ni, wọ́n ń pollute glory ayé ẹ̀ ni. Ó ti wá sú. Ẹ wo ibi tí gbogbo anointing service, gbogbo kìíní tó lẹ wọ́n kàn ń wò ni pé ìwọ tó wà nú májẹ̀mú àwọn, wọ́n jẹ́ pé wòlíì ló jẹ́ láàrin àwọn, wọ́n jẹ́ pé ó jẹ́ pé ìpìlẹ̀ rẹ gangan nínú àwọn ló wà, ó ò tí ì jáde kúrò lára àwọn. Ó ń láti kọ́kọ́ renounce gbogbo foundational covenant yẹn, àwọn májẹ̀mú ìpìlẹ̀ yẹn, láti kọ́kọ́ bàjẹ́. Wá gbàdúrà, Olúwa ò, májẹ̀mú ìpìlẹ̀ wo ní bẹ láyé mi tó gún fi ń le? Olúwa bàjẹ́ lónìí. Májẹ̀mú ìpìlẹ̀ wo làwọn òbí mi fi mí dá tí mi ò mọ̀, táwọn náà tán dá innocently? Olúwa bàjẹ́ lónìí. Gbogbo májẹ̀mú ìpìlẹ̀ tí ń yọ ayé mi lẹ́nu, ẹ̀mí máa wọ bẹ̀ lọ bàjẹ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù máa fọ́ lónìí. Gbogbo ogun tó ń jà mí láti ìpìlẹ̀ tá a ti bí mi wá, àwọn tí wọ́n ti mú mi wọ̀ láti ìpìlẹ̀ tá a ti mú mi wá, àwọn ẹ̀jẹ̀ tí wọ́n fi mí jẹ́ nínú ìpìlẹ̀ tí mo ti jáde, ẹ̀jẹ̀ Jésù ó yá máa sán, ẹ̀jẹ̀ Jésù máa bàjẹ́. Ó yá sọ di àdúrà, ó yá gba àdúrà yẹn dáadáa. Ìdí tó gún fi ń le fún ọ, wọ́n ti ṣe deliverance fún ọ, oríṣiríṣi pásọ̀ ló ti gbàdúrà fún ọ, ó dàbẹ̀ pàdúrà àwọn ọgbà. Ẹlòmíì gan ó tún kúrò ọlọ́lé oníṣègùn, síbẹ̀síbẹ̀ kò sí yàtọ̀, nítorí pé kíni àwọn nǹkan kan wà tó ń yọ ayé, tó jẹ́ ogun ìpìlẹ̀. Olúwa wọ ìpìlẹ̀ mi wò ní Olúwa bẹ̀ ìpìlẹ̀ ayé mi wò, ẹ̀mí mímọ́ bẹ̀ ìpìlẹ̀ mi wò lónìí. Ìpìlẹ̀ tí mo wà lórí ẹ̀ tó gun fi ń le fún mi, bá ìpìlẹ̀ náà jẹ́ lónìí. Ìpìlẹ̀ tó ń fọ ibi sínú ayé mi, every foundation that's sponsoring evil into my life, destroy that foundation today. Every foundation against my destiny, Holy God, destroy it today. Let that foundation be destroyed in the mighty name of Jesus. Ó yá gbà dáadáa. Gbogbo ìpìlẹ̀ tó ń fọ ibi sínú ayé mi, tó ń fọ wàhálà sínú ayé mi, tó ń tọ́ mi dá láì mọ̀ ṣe, ìpìlẹ̀ náà ó yá máa bàjẹ́. Mo jogún bá gbogbo ìpìlẹ̀ tí ń yọ ayé mi lẹ́nu, lórúkọ Jésù ẹ máa fọ́ ohun tá a kó ní ìpìlẹ̀ ẹ̀. Wọ́n wá di májẹ̀mú, ohun tí wọ́n fi òwú dúdú òwú pupa ṣe tó ń dààmú ayé mi. Ìgbà míì wà, ẹlòmíì wà, wọ́n ṣáájò kan fún un láti kékeré, òwú dúdú òwú funfun òwú oríṣiríṣi nǹkan yẹn ni wọ́n ṣe, wọ́n sì rí mọ́lẹ̀. Ẹlòmíì wọ́n wé lówó ẹyọ, wọ́n wá ti dé àyànmẹ́ ọ̀fẹ́, ọwọ́ adé ìkórìtà kan, ọ̀fẹ́ lọ wájú òòrí lọ, ọ̀fẹ́ lọ òòtí ẹ̀ lè yàtọ̀ tó, ọwọ́ á wà lójú kan. Olúwa o, gbogbo ń tá a ṣe, gbogbo ìpìlẹ̀ tá a dé ìlọsíwájú mi mọ́, ó yá ìpìlẹ̀ náà kó máa fọ́ lónìí. Olúwa wọ ibẹ̀ lọ, máa fọ́
ogun tó ń jà mí láti ìpìlẹ̀ mi kó máa fọ́ lónìí, kó máa ṣẹ́. Ẹ̀jẹ̀ Jésù, iná ẹ̀mí mímọ́ bẹ̀ ìpìlẹ̀ ayé mi wò, bẹ̀ ìpìlẹ̀ ìṣẹ̀dá mi wò. Olúwa máa tún ṣe gbogbo tó bàjẹ́ níbẹ̀. Olúwa máa ṣe àtúnṣe ẹ̀ lónìí, máa ṣe àtúnṣe ẹ̀ lónìí, máa ṣe àtúnṣe ẹ̀ lónìí, máa ṣe àtúnṣe ẹ̀ lónìí. Olúwa máa ṣe Jésù Olúwa wa, àmín. Ẹ ṣe mọ̀ wípé tógun bá gbòjì kan yẹ ọmọ tí ò yẹ ọmọ, ọmọ bóyá pìlẹ̀ ẹni, ọmọ bóyá nǹkan kan ló ṣẹlẹ̀. Irú àdúrà tó yẹ kó gbà ni wípé àdúrà ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọlọ́run á dẹ̀ tọ́ ẹ, Ọlọ́run á tọ́ ẹ. Ṣé rí gbogbo àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run pátápó, oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run ń gbà bá wa sọ̀rọ̀. Ìwọ ló máa identify ọ̀nà tí Ọlọ́run ń gbà bá ìwọ sọ̀rọ̀. Ẹlòmíì á fi ìran hàn báyìí ni, ẹlòmíì á gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, á sì mọ̀ pé Ọlọ́run ló ń sọ̀rọ̀. Ẹlòmíì bó bá ṣí ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ń kà lórí wa máa point ọ̀tọ̀ níbi tó ń kà, ẹ̀mí Ọlọ́run á sì máa sọ fún nǹkan báyìí nínú ayé ẹ, báyìí ni kò gbà, báyìí ni kò gbà. Bẹ́ẹ̀ lòmíì bá ka ọ̀tọ̀ ni tí ó rí, ọ̀tọ̀ ni tí ó gbọ́, ọ̀tọ̀ ni ìtọ́ni tí ó wà sáyé ẹ̀. Ẹlòmíì sì wà tó jẹ́ wípé ó lè jẹ́ lójú ran, lójú àlá, nígbà tí èèyàn sùn nínú ìran òru sì rí, wàá rí Ọlọ́run á fi hàn ọ́. Ọlọ́run fi ìran àwọn ènìyàn rẹ̀ ní ìgbà tí wọ́n bá wà lójú àlá. A ti gbàdúrà ń pa àlá rí, a ti sọ different channels tí àlá fi ń wá, tí àlá fi máa ń wá. Àlá yìí máa ń wá látọ̀dọ̀ Ọlọ́run fún ìtọ́ni. Èṣù náà ọmọ manipulate àlá sínú ayé èèyàn. Ibi tí àkíyèsí gbọ́dọ̀ wà nìyẹn. Ìyẹn ni wípé ìgbé ayé ẹ gbọ́dọ̀ kún fún ọ̀rọ̀ Ọlọ́run. Wàá lè mọ bóyá Ọlọ́run ní ń sọ̀rọ̀ àbí Èṣù ló ń sọ̀rọ̀. Gbọ́ àwọn àgùntàn mi gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀ mí. Tí bá mi bá wà nítòsí, tí wọ́n bá wà lẹ́nu ọ̀nà, tí wọ́n bá sọ̀rọ̀ ń sìn, àbí mo pè, tí ẹlòmíì bá gbé call, tó bá ń disguise pé oní bá mi máa nírọ́, this is not the voice of my dad. Mo voice wọn mọ̀. Bẹ́ẹ̀ náà ni ọ sọ̀rọ̀. Tí ẹ̀mọ́ bá bá ọ sọ̀rọ̀, wàá mọ̀ pé ẹ̀mí mọ́ ló sọ̀rọ̀ ẹ̀. Wàá mọ̀ nǹkan tí ẹ̀mí mọ́ lè sọ, wàá mọ̀ nǹkan tí ò lè sọ. Then ẹlòmíì wà, ó lè jẹ́ through circumstances ni. Circumstances yẹn á máa push ẹ̀ báyìí, á fẹ́ lọ báyìí. Olúwa gbà àkóso ní ìrìn àjò ẹ̀, báyìí ni kò gbà, báyìí ni kò gbà, báyìí ni kò gbà. Èyí sábà máa ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ Ọlọ́run bá wọn sọ̀rọ̀ bọ̀ wọn ò ní fura, ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn. Ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn láti darí ayé wọn. Wọn àmọ́ bá ti ń gbọ́ láti inú ẹ̀mí, bọ́lá bá drop message kò yé wọn. Ẹ̀rẹ̀ lómi bàbá send text message sí, and I'm not a text message person. Àfi ká ẹ gbé ká ẹ kọ́ọ̀lù ẹ̀. Ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ pẹ̀ bá kọ́ọ̀lù Dọ̀tun la mẹ́rin voice mail ọmọ wọ̀, and I'm not a cost person, send message. Àbí òye ẹlòmíì àní òun ò tiẹ̀ òun ò ṣe àfi kójú òun kó kojú báyìí. Àfi ká ẹ pé ilé kejì ká ẹ alágbájẹ ẹ bá sọ̀rọ̀. Oríṣiríṣi ni àwọn èèyàn tó wà láyé sóye. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ń dìú pẹ̀lú wa. O nílò ìtọ́ni kí Ọlọ́run kó tọ́ ẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ á wo inú Bíbélì kí ló ń kógun bá àwọn ènìyàn tí ogun fi ń gbòjì kan. Ẹ jẹ́ á lọ sínú ìwé Jeremáyà orí 5 ẹsẹ̀ 13. Ìwé Isaiah chapter 5 verse 13. Isaiah chapter 5 verse 13. Ìwé Isaiah orí 5 ẹsẹ̀ 13. Ó ní nítorí náà èèyàn mi lọ sí oko ẹrú, nítorí tí òye kò sí. Àwọn ọlọ́lá wọn di rírù, àti ọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ fún òrùgbẹ. Yẹn ni pé torí pé òye kò sí. Eléèpọ̀ ẹnu sọ díẹ̀ who are gone into captivity because they have no knowledge, and their honorable men are famished, and their multitude dry up with thirst. Nítorí pé òye kò sí. Nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀, ẹlòmíì ti ń rò pé I'm a professor of theology, professor of psychology. Ìyẹn kọ́ là ń wí. Professor ìmọ̀ tá à ń wí, ìmọ̀ tẹ̀mí ni. Spiritual knowledge.
spiritual kíni o spiritual knowledge. Ẹ wá sọ fún mi sọ̀wọ́ ló lè fi hàn pé kì í ṣe gbogbo owó tí wọ́n ní ni wọ́n kó wá ìbáwọn náà ní nǹkan wọn àbí àwọn náà ní nǹkan wọn wọ́n sì wá síwájú Pétérù wípé olúwa mi gbogbo nǹkan tá a ní òun náà láti tà yìí òun là ní ká kó wá sí ẹsẹ̀ àpọ́stólì. Pétérù gbójú sókè ó ní Sàfírà ó ní sọ fún mi lóòótọ́ gbogbo ẹ̀ lélẹ́yìí ó nígbà tí ẹ̀ tí ìta ti yín ni gbà tẹ́ ẹ̀ sì tún ta tán ẹ̀yin náà lẹ ní kò sẹ́ni tó kọ̀ǹpọ́sẹ̀ pé kẹ́kọ̀ọ́ wá síwájú ẹsẹ̀ àpọ́stólì bẹ́ẹ̀ bá dẹ̀ wá mú ìdajì tẹ́ ẹ sọ pé ìdajì lálágbára tá a fi lẹ̀ kò sẹ́ni tí ó mú yín sí kì í lè ṣe tí ẹ̀yin fi wá tí èṣù fi kún ọ lọ́kàn láti tan ẹ̀mí mímọ́ jẹ kí ló ṣẹlẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣubú lulẹ̀ ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. Sọ fún mi irú pòfẹ́sọ̀ wo irú tíọ́lọ́jì wo Pétérù kẹ̀dẹ̀rẹ́ awò wọn bí ẹni tí ó kàwé apẹja ni. Ibi ni àwa ìránṣẹ́ Ọlọ́run láti kíyèsí ara sílẹ̀ ní ọ̀pọ̀ èèyàn wọ́n wá síwájú ìránṣẹ́ Ọlọ́run wọ́n parọ́ wọ́n sì mú jẹ wọ́n parọ́ ẹlòmíà tún tọ̀ nǹkan sẹ́nu ẹlòmíà tọ̀ nǹkan lá a tún wá a parọ́ àdùmọ̀rẹ̀ tí ẹ̀yẹn ni wọ́n máa gbà torí pé ó ti parọ́ kí ló ṣe táṣìírí ẹ̀ ò tú ẹ jẹ́ lọ wá Ọlọ́run a ò sin Ọlọ́run bíi tìgbà kan mọ́ a ò wá Ọlọ́run bíi tìgbà kan mọ́ àwọn ènìyàn ń wá sí iwájú rẹ̀ wọ́n sì ń parọ́ oríṣiríṣi wọ́n sì ń mú jẹ nítorí pé ìmọ̀ kò sí nítorí pé òye tẹ̀mí kò sí. Tá a bá sọ nípa ẹ̀mí ìmọ̀ ti ẹ̀mí we are talking about the gift of word of knowledge. Word of knowledge has to do with revelation. There are 3 revelational gifts: word of knowledge, word of wisdom, and designing of the spirit. O gbọ́dọ̀ rí ní na bá sọ pé kẹ́lòmí ọ̀sọ̀rọ̀ ọgbà àlò ní word of knowledge torí pé òun teach dáadáa no. The gift of teaching is quite different. Ẹ̀bùn tẹ̀mí lélẹ́yìí ìran ní a máa ń fi ẹ̀bùn yìí Ọlọ́run máa ń fún àwọn wòlíì ẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò lè ní tó bá aspire fún. If there is any need for you tó bá gbàdúrà Ọlọ́run á ṣí ojú ẹ̀ wàá rí á tọ́ ẹ sọ́nà pé á dẹ̀ fi orísun ogun tó ń jà yẹn á dẹ̀ tú àṣírí ẹ̀ á dẹ̀ fi ìran hàn ọ́ ohun tó ń ṣẹlẹ̀. Àìmọye ìgbà tí nǹkan mi ti máa sọ ni á gbàdúrà Olúwa dẹ̀ sọ pé bí á dẹ̀ tọ́ wa sí ẹ lọ wo bíbá yìí àbí kẹ́ẹ̀kan rí ẹ dẹ̀ lọ wo ẹ rí ń bẹ̀. Àwọn ènìyàn mi ṣègbé nítorí pé kíni kò sí ìmọ̀. Ẹ gbàdúrà Olúwa jẹ́ kí yèmí ó ṣí jẹ́ kí ojú mi kó là ìbòjú tí wọ́n fi bò mí lójú tí mi ò fi ríran tí ì fi mọ tí mo ṣe tí mo asọ̀rọ̀ ń pa gbígbàdúrà lòdì sí òkùnkùn lẹ́nìí ẹlòmíì wà ojú ẹran bàtàn báyìí ṣùgbọ́n inú òkùnkùn ayé ló wà inú òkùnkùn ayé bàtàkùn ló wà. Ìgbà kan wà nígbà tá à ń struggle mo jẹ́ ẹni tí mo ń ta nígbà yìí mo ń ṣe petrol attendant ní filling station kan Nàìjíríà ńgbà yẹn. Driver kan wà ìmọ̀ wa bàbá oníṣègùn ìbílẹ̀ kan ó máa ń wà òní driver rẹ̀ kó tó lọ bí iṣẹ́ láàárọ̀ ó kọ́kọ́ wá bá mi ọ̀yà lẹ́nu pump ó ní òun bọ̀ wá ra epo àkókò gbà yẹn ló wọ́n ta bóyá 65 kọ́bọ̀ ó ní epo petrol ní àkókò yẹn ó ní tóun bá ti dé ó lépo ó ní epo 6 naira òun lòún máa rà ó ní ṣùgbọ́n epo 2 naira ní kí n tà síbẹ̀ o wá sọ fún mi onígbàgbọ́ lèmi èmi ò lè ṣerú ẹ o ohun tó ń bá ti ń bọ̀ òun á sọ pé 2 to 6 àwọn olóòwò á sọ no 22 6 to 22 6 ó ní 6 naira ṣùgbọ́n 22 naira ń lòun máa ní kí n pè tó bá sọ pé so ó ní a ti yé mi yẹn pé 6 ní kí n ta o 22 naira ni a máa pè tó ń bá padà bọ̀ òun àwọn àgbà ṣéǹjì yòókù èmi ò lè ṣe èmi è ṣerú ẹ̀ ọba lọ lé lọ́ba lọ ń tiẹ̀ ó rò péré ni mò ń ṣe bó ṣe dé nìyẹn lọ́ba lòun fẹ́ ra epo ló ní 6 to
22 mo ní it's not possible lọ́ba bínú bàbá oníṣègùn ìbílẹ̀ náà tó gbé lọ́nà yarí fún mi kíní kan ṣé kò fẹ́ tepo fún ẹni lọ́ba lọ fẹjọ́ mi sún mọ́níjà nulẹ̀ pé ọmọ yìí kò fẹ́ tepo fún wa ó lóun ò tepo ìgbà kan àwọ̀ kan mọ́níjà wa pè mí sí kọ̀rọ̀ ó ní kí ló ṣẹlẹ̀ mo wá ṣàlàyé pé báyìí báyìí ni ó ní kò mọ̀ ni wípé ẹni tí ò lè eléyìí ò lè pé èmi ò ṣerú ẹ̀ bó ṣe mistake láti yà lọ́dọ̀ mi mọ́níjà ló lọ ta epo yẹn fún wọn ní ọjọ́ yẹn bí wọ́n ti ṣe àwọn ló dẹ̀ mọ̀ sí àyè ara wọn bàbá yẹn ń gbójú bẹ́ẹ̀ ni wọ́n ń ta epo lọ nígbà débì kan àwọn atúnra ń sílò ẹ̀ ló bá sọ pé kèdí bẹ́ẹ̀ yáyá bàbá yẹn ò ní kò mọ mítà epo 6 naira náà tà fún ní 22 naira nítorí pé kò ní ìmọ̀ pẹ̀lú gbogbo bó ṣe lóògùn tó pẹ̀lú gbogbo bó ṣe ń woṣẹ́ fáwọn èèyàn tó dráìvà rẹ̀ ń gbà ṣùgbọ́n kò mọ̀ wá gbàdúrà olúwa tú àṣírí ogun tí ń ja ayé mi ẹ̀mí mímọ́ ò ní ìkóríta tí mo wà yìí tú àṣírí ogun tí ń ja ayé mi lónìí olúwa tí ń jà mí tọmọtọmọ tí àṣírí ogun yẹn bá tú wàá mọ ibi tó lè lọ ìyẹn ni ojú ogun yẹn ṣe ń gbòjì kan dáfà yẹn gan ó lè máa ja bàbá yẹn lógun bó ṣe lógun tó bó ṣe lógun tó bó ṣe ní gbogbo ẹ̀ tó olúwa tú àṣírí ogun tí ń ja ayé mi lónìí ẹ̀mí mímọ́ ò tú àṣírí ogun tí ń jà mí ó yá sọ́ di àdúrà orúkọ jésù olúwa tó ní ipá àti agbára ò máa tú àṣírí ogun tí ń ja ayé mi lónìí olúwa máa tú àṣírí ogun tí ń ja ayé mi olúwa máa tú àṣírí ogun tí ń ja ayé mi ẹ̀mí mímọ́ máa tú ta lẹni tó farapamọ́ tí ń ja ayé mi lógun olúwa máa tú àṣírí ẹ̀ ayérayé máa tú àṣírí ẹ̀ ọba àbá máa tú àṣírí ẹ̀ ẹ̀mọ́ máa tú àṣírí ẹ̀ olúwa máa tú àṣírí ẹ̀ jésù olúwa wa ẹ jẹ́ á tún wòwe Hósíà orí 4 ẹ jẹ́ á wo ẹsẹ̀ 6 ó ní a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀ nítorí ìwọ ti kọ̀ ìmọ̀ sílẹ̀ èmi sì kọ́ ọ tí ìwọ kì yóò ṣe àlùfáà mi mọ́ níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run èmi pẹ̀lú ó gbàgbé àwọn ọmọ rẹ ẹ rí wípé ogun ni téèyàn bá ní ìmọ̀ ìdí ẹ̀ ló nítorí pé kò sí ìmọ̀ níbẹ̀ Ọlọ́run gan ti kọ̀yìn torí ibi tó yẹ kó o tẹ̀ sí o tẹ̀ ẹlòmíì tó lọ sórí òkè ló ṣe ń lọ gbàdúrà o lọ gbàdúrà kọ́ lọ́n ti ẹ̀rú ẹ lágbára o lọ gbàdúrà kọ́ fẹ́ mọ Ọlọ́run sí o ń lọ sórí òkè nítorí pé o fẹ́ gbà nítorí pé ogun dé ó ṣe pé àkókò tí ogun dé ó ti jẹ́ pé àkókò tó oníṣòro nìkan lọ máa ń ké pé o jẹ́ pé ìgbà tó ogun le koko ǹjọ́ wá Ọlọ́run bẹ́ẹ̀lì ní wá Ọlọ́run rẹ ní ìgbà ìwé rẹ ó ní mọ ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ìgbà tí ọjọ́ ibi kò tíì dé ó sì jẹ́ pé ìgbà tí ọjọ́ ibi bá dé ó làwọn èèyàn sán jákàn kò torí ẹ̀ náà ṣe ń kó sọ́wọ́ àwọn wòlíì alágbagba yìí àwọn 419 pastor àwọn 419 prophet those that are disguised let me tell you most of them are not pastors ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín ẹnìkan lọ́jọ́ torí pé ní Nàìjíríà pásítọ̀ kan sọ̀rọ̀ lórí rédíò ó sọ̀rọ̀ ó dùn mọ̀rìn ẹni yẹn dẹ̀ ní sọ̀rọ̀ ó wá pé ẹni tá a mọ̀ ni ó wá pé pásítọ̀ yìí nígbà òdi ọ̀dọ̀ ẹ̀ ni pásítọ̀ bá bẹ̀rẹ̀ sí ní yanṣẹ́ oríṣiríṣi fún àwọn máa ra epo àwọn máa ra adìẹ àwọn oṣù ṣe ìrúbọ báyìí ó wá ní ṣàṣebí òun rò pé pásítọ̀ ni ó wá sọ fún wípé tóun ò bá sọ pé pásítọ̀ lòun wọn ò ní wá pé tóun bá sọ pé babaláwo òun ṣó wà wá ó ń ṣùgbọ́n torí pé òun bá sọ pé pásítọ̀ ọ̀pọ̀ èèyàn yóò máa wá só gbogbo ẹ̀yin tẹ̀ ń bú pásítọ̀ wípé pásítọ̀ kan báyìí ṣe báyìí pásítọ̀ gidi kò gbọ́dọ̀ mú nǹkan míì mọ́ bọ́ bá ti mú nǹkan míì mọ́ ẹ mọ̀ pé they are disguised pastors torí ẹ mọ̀ pé people trust pastors whom else should we trust if it's not my pastor now someone else now disguised as a pastor and if you don't have spiritual eyes and you don't have the knowledge of the word of God definitely you will be one of his victims ìyẹn ló ṣe láti wá Ọlọ́run wá gbàdúrà Olúwa jẹ́ kí n lè wá ọ jẹ́ kí n lè rí ọ jẹ́ kí ayé mi kó mọ̀ ọ́ jẹ́ kí n mọ̀ ọ́ not to know kì í ṣe pásọ̀ ló gbọ́dọ̀ mọ̀ Jésù nítògùn fi ń le fún ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ẹ wọ arákùnrin yẹn nígbà tá a jọ gbàdúrà tá a ṣàwárí bó ní ogun yẹn ti bẹ̀rẹ̀
ó yàtọ̀ sí pé ẹ jẹ́ anoint orí mi, ẹ jẹ́ ẹgbà ẹ ríran sí mi pásítọ̀, ẹ ṣe kinní kan fún mi. Mo rẹ́ni tó ti pè mí rí, ó sẹ́ndì orúkọ ọkùnrin bíi 4 5 obìnrin, èwo ni kò múnú wọn, bẹ́ẹ̀ náà lọkùnrin náà òun sẹ́ pásítọ̀ èwo ni kò yàn, èwo lolúwa wí. Má sẹ́ndì irú àdúrà báyìí sí mi mọ́. Èmi ẹsẹ̀ yìí jẹ́ òye ọ̀jẹ́ ọ̀rọ̀ kí n máa dára mi láàmú, kí n máa sọ pé olúwa mẹ́tòrí tiẹ̀ ìpè ẹyin èwo ló fẹ́ yàn fún ẹ. Ẹni mélòó la fẹ́ ṣerú ẹ̀ fún? Ẹni mélòó? Ìdí ẹ̀ ló ṣe láti gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ. Ọlọ́run ló lè yàn fún ní tó bá ti di pé o fẹ́ yàn, o láti gbàdúrà yourself through ni. O gbọ́dọ̀ mọ Ọlọ́run dáadáa. Yéèyà lè yẹ̀mí wò káàkiri. Wá gbàdúrà, olúwa jẹ́ kí yèmí ó sì. Olúwa mi ò fẹ́ bọ́ sọ́wọ́, mo fẹ́ kógun iṣẹ́. Níbo lógun yìí ti bẹ̀rẹ̀? Ibo ni ogun yìí ti wá? Ẹ̀mí mímọ́ máa tú àṣírí ẹ̀ fún mi. Máa tú àṣírí ogun tí ń ja ayé mi. Máa tú. Ó ṣe é ṣe kó yẹ pé ibi tó ń lọ yẹn gan, tó ti ń lọ wá solution yẹn gan lógun tí ń gbòdì kan. Ó ṣe é ṣe kó yẹ pé ibẹ̀ gan lógun ẹ̀ ti ń wá. Ọlọ́run máa tú. Ta ní fogún jà mí? Ta ló fara pamọ́ tí ń dáná ibi? Olúwa fi iná tú àṣírí ẹ̀. Ọ̀nà lẹ́gbàá. Bọ́ bá pé má jẹ̀mú kan ni máa tú àṣírí ẹ̀ lónìí. Olúwa máa tú. Bọ́ bá jẹ́ pé ogun ìpìlẹ̀ kan ni máa tú. Olúwa máa tú lónìí. Ẹ sì mọ̀ wípé àwọn èèyàn pín gan rí ogun wé nípa ìyàwó àsìyàn torí pé wọ́n kọ Ọlọ́run sílẹ̀, wọn ò béèrè lọ́wọ́ Ọlọ́run, wọ́n ti wá wọnú ogun tán, wọ́n náà fẹ́ break up, ó lè break up, ó ti wọ́n má jẹ̀mú pẹ̀lú ẹ̀, àfikún Ọlọ́run dá sí ọ̀rọ̀ ayé ẹ̀. Olúwa dìde, níbo ni nǹkan ti wọ́, níbo ni ó ti wọ́ fún mi? Tó ìpìlẹ̀ mi mọ́, tó ìpìlẹ̀ ayé mi mọ́, tó ayé mi ṣe lónìí, ó yá gbà dáadáa, tó ìpìlẹ̀ mi mọ́. Olúwa ṣàánú mi, ayérayé ṣàánú mi, orúkọ Jésù ṣàánú mi, Ọlọ́run ẹ̀mọ́ ṣàánú mi, tó ìpìlẹ̀ mi mọ́. Olúwa gbọ́ tèmi, ayérayé gbọ́, Jésù gbọ́, Jésù Olúwa wa, àmín. Ẹ sì mọ̀ pé lórí ọ̀rọ̀ ìwé ìgbélú tá à ń wí ṣe rí àwọn tí ẹ̀ ń dì pẹ̀lú ọlọ́pọlọ ni wọ́n dẹ̀ mọ tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ìwé ìgbélú. Kọ́lọ́n kọ́ ẹ̀ mọ́ ṣe ni o, àbí kọ́lọ́n ràn ọ́ lọ́wọ́ o, kọ́lọ́n ṣe kí ni, kọ́lọ́n ràn ọ́ lọ́wọ́. Ó ọ̀fẹ́ ọkọ àbọ̀ ọ̀fẹ́ aya kan, ókè ọkọ yẹn mórúkọ ẹ lọ, gẹ́gẹ́ bí àbáyá yẹn mórúkọ ẹ lọ wípé tó òun fẹ́ fáìlì fún o, ìyàwó òun ni o, ókè wọ́n wá ń examine wọ́n refuse ẹ̀. Ó tún pẹ́ o tún mọ́kọ mi lọ. Ṣé ẹ mọ̀ pé rẹ́kọ̀dì tá lákọ̀ọ́kọ́ sì wà ń bẹ̀ o, rẹ́kọ̀dì ogun tó ń jẹ́ lòmíì nípìnlẹ̀ nìyẹn. Tọ́lọ́n bá tú àṣírí ogun yẹn wàá bọ́ kúrò nínú ẹ̀. Ẹlòmíà ní òun ti fẹ́yàn bí ẹ̀mẹ́ta, òun ti fẹ́yàn bí ẹ̀mẹ́rin, síbẹ̀síbẹ̀ wọn ò fóun. Ọkọ kẹta lòun wà lọ́dọ̀ ẹ̀ yìí, ìkan wọn jà, ìkan wọn ṣe gbá. Ìgbà míì wà wọ́n fẹ́ mọ kí ni òtítọ́ rẹ. Òtítọ́ ó ṣe pàtàkì nínú ìrìn àjò téèyàn wà yìí. Òtítọ́ ọ̀fẹ́ ilé ilé ni òfilẹ̀, ọ̀fẹ́ tọ̀hún lónìí òfilẹ̀, ọ̀fẹ́ tọ̀hún lọ́la òfilẹ̀. Wàá gbàdúrà, Olúwa ìpìlẹ̀ mi ti wọ́ lórí àyè, wàá tún ṣe. Gbogbo ìpìlẹ̀ tó wọ́ Ọlọ́run lè tún ṣe, Ọlọ́run á dẹ̀ ṣàánú fún ọ. Ọlọ́run á sì jẹ́ kí ìwé ìgbélú yẹn kó jáde. Ọlọ́run á gbẹjọ́ rẹ rò, agbẹjọ́rò òde ọ̀run á dìde nítorí Olúwa wá dìde nítorí ọ̀rọ̀ mi. Olúwa dìde, gbogbo ìpìlẹ̀ tẹ́mi gan ti fi ọwọ́ ara mi bàjẹ́, fàánú tún ṣe lónìí. Àwọn tí mo ti fi ọwọ́ ara mi fà tó kó bá mi, Olúwa dáríjì mi, Olúwa ṣílẹ̀kùn àánú fún mi. Ẹlòmíì àfọwọ́fà ni o, ẹlòmíì ìyájú sí ẹni tó jù lọ, ẹlòmíì ó jẹun yóò tán, ó tó tán, ó bẹ̀rẹ̀ sí ní fọ́nu, ẹlòmíì ó máa ń ṣẹlẹ̀ láàrin oníṣẹ́ Ọlọ́run gbà mí. Ẹlòmíì wà Ọlọ́run gbé ẹdẹ́pò kan, ó bẹ̀rẹ̀ sí ní rí gbogbo àwọn tó ti àwọn aṣáájú ọ̀la kọ mọ́ wọn lórí, anyhow wàá sọ̀rọ̀ òdì sí wọn anyhow. Ọlọ́run sì fọ́ lẹ́rán wù ọ́, Ọlọ́run bó mo ti tẹ̀ ṣe. Wàá ṣàánú mi lónìí. Kí lógun àfọwọ́fà tí ń jà mí? Olúwa fàánú já mi gbà kúrò lọ́wọ́ ogun yìí. Jésù fàánú já mi gbà kúrò lọ́wọ́ ogun tí ń ja ayé mi. Ogun ìpìlẹ̀ tún yọ mí lẹ́nu, tí ń yọ ìdílé mi lẹ́nu, tí ń yọ iṣẹ́ mi lẹ́nu. Olúwa fàánú já mi gbà. Ókè oní iṣẹ́ yẹn ò prosper mọ́, ó ti prosper tẹ́lẹ̀ àbí? Wàá wo ibẹ̀ yẹn kan ló pè ọ́ síṣẹ́ yẹn tó dọ́gbọ́n tó yanjú ẹ̀ kó ń bẹ̀.
èèyàn kan ló pè ọ́ síṣẹ́ yẹn ọyọwọ́ tiẹ̀ kúrò láwo nítorí pé o ní agbára jùlọ, nítorí pé o ní nǹkan kan jùlọ, ọyọ inú rẹ̀ ò sì dùn, ó bá tiẹ̀ lọ. ọwá ń gbàdúrà iléeṣẹ́ ìmọ̀ ń wù kọmọ sí ọmọ ti di gbèsè sí ọlọ́run wá gbàdúrà níbo mo ti tẹ̀ sí ọlọ́run dìde ṣàánú fún mi, fàánú yọ mí kúrò nínú ọ̀ràn yìí, fàánú yọ mí kúrò ní koríta tí mo wà yìí, olúwa gbà mí, fàánú gbà mí, fàánú já mi gbà kúrò lọ́wọ́ ogun ìpìlẹ̀ tí ń da ayé mi láàmú. máa gbà orúkọ Jésù, olúwa gbà mí, gbogbo ogun ìpìlẹ̀, ogun tí ń jà mí tí mi ò mọ̀, ogun àìfiyèsí, ogun àìfọkànsí, ogun àfọwọ́fà, ogun àfẹnufà, olúwa dáríjì, olúwa ṣàánú fún mi, fàánú gbé mi dìde, Jésù olúwa wa. lọ bàbá kan wà, ìránṣẹ́ ọlọ́run, oníṣẹ́ ọlọ́run, kò sẹ́ni tó gun ìpìlẹ̀ ò lè jà, kò sẹ́ni tó gun ìpìlẹ̀ ò lè jà. ọlọ́run lo bàbá yìí ń gbàdúrà fáwọn ẹlòmíì tí wọ́n ń rí ṣe, ọlọ́run ń gbàdúrà wọn, ogun ń ṣẹ́ fáwọn èèyàn, ṣùgbọ́n òun rèé ogun ọ̀sẹ́ fún irun pani àti jẹ àti mú, ó lé kókókókókókókó. bẹ́ẹ̀ ni gbàdúrà fáwọn oníṣẹ́ ọlọ́run míì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde, ayé prosper, wọ́n dẹ̀ prosper, ṣùgbọ́n òun rèé kò rí ṣe, kò prosper. kí ló dé? àwọn ìránṣẹ́ bẹ́ẹ̀ yòókù bẹ́ẹ̀ bá pàdé ní meeting ní gbogbogbò kò fún padà ní níbi tó rà kàdé. nígbà tán bá tún wá báyá lé ẹ̀ ní wọ́n fi fellowship tán bá ń bẹ̀, wọ́n tún ní condition tí wọ́n dà, kò ní sóúnjẹ kankan, ẹ̀ka tiẹ̀ ń bomi fún yàn, wọ́n tún dáwó fún un lọ ni. ẹ̀ṣọ́ ọlọ́run kan wá ní Holy Anger lọ́jọ́ kan, ó wá wò báyìí, ó ní olúwa kí ni tí ń ṣe arákùnrin, kí lógun tí ń jà gan, olúwa kí lógun tí ń jà, ó ń lò kí ló ṣe tí ò ní láárí. ọlọ́run aláàánú sì ni ó sì fọhùn, ọlọ́run dáhùn, ọlọ́run wá sọ fún, ó ní bẹ́ẹ̀ tí ń wo yẹn, ó ní kò lè ní láárí, kò lè rí. kí ló dé olúwa? ọlọ́run sọ wípé òun ọlọ́run lòun kọ́ọ̀sì ẹ̀jẹ̀, òun lòun fi ẹ̀jẹ̀ tó bí, òun fi ẹ̀jẹ̀ yẹn gégùn, torí pé ẹ̀jẹ̀ ìran tó bí, ẹ̀jẹ̀ kẹ́ni mọ́ni ni wọ́n. bẹ́ẹ̀ nìkan bá fẹ́ rí ṣe nínú ìran wọn, gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ wà ń pò lónìí, ẹ ń bà á jẹ́, ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ̀ ń bà á jẹ́. ẹ̀yin tẹ́ ẹ ní agbára lónìí, tẹ́ ẹ ń lo agbára yẹn, ẹ ń lo ipò nípò ṣé á rí mi, ẹ ń lo ipá lé àwọn ènìyàn lórí, àbó ní ipá kan nínú ìlú tó wà yìí, ọwọ́ á fi mú àwọn ènìyàn sìn, ọwọ́ á lò gẹ́gẹ́ bí agbára lórí ènìyàn lórí, òun dáràn pamọ́ ni fún àwọn ọmọ tí ń bọ̀. ọlọ́run wá wípé kò ní láárí, àwọn ìránṣẹ́ ọlọ́run wá béèrè pé olúwa kí ló dé? ọlọ́run ní tí ọba ní láárí àtọ̀ àfi tóun ọlọ́run bá pààrọ̀ ẹ̀jẹ̀. àwọn ìránṣẹ́ ọlọ́run àkókò tí ìfẹ́ dẹ̀ wá ní, wọ́n bá ń gbàdúrà, olúwa pààrọ̀ ẹ̀jẹ̀, pààrọ̀ ẹ̀jẹ̀, pààrọ̀ ẹ̀jẹ̀. wọ́n gbàdúrà yẹn jọ́ kìíní, jọ́ kejì, jọ́ kẹta, jọ́ kẹrin, jọ́ karùn-ún, jọ́ kẹfà, jọ́ keje. ẹni mélòó ló ní irú sùúrù yẹn ń sìn? tàlẹ́ntì ọba gbàdúrà yẹn ń sìn. ìgbò di ọjọ́ 11 ọlọ́run pòun ti dáhùn. bàbá yẹn ń sun ẹ̀jẹ̀ nìkan láti ọjọ́ yẹn, bàbá yẹn sun ẹ̀jẹ̀ nìkan fún odidi oṣù méjì, bàbá yẹn sun ẹ̀jẹ̀ nìkan fún odidi oṣù méjì, bàbá yẹn sun ẹ̀jẹ̀ nìkan fún odidi oṣù méjì. nígbà tí ẹ̀jẹ̀ yẹn dá, bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní, ayé ẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá, ayé bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní dá, ògo bàbá yẹn bẹ̀rẹ̀ sí ní tàn, ire bẹ̀rẹ̀ sí ní wọnú ayé bàbá yẹn wá, ògo rẹ̀ tàn. nígbà tí ẹ̀jẹ̀ yẹn wá gbàdúrà, ẹ̀jẹ̀ wo ní bẹ nínú ayé mi tí ń kó bá mi, omi wo ní bẹ nínú ẹran ara mi tí ń kó bá mi, májẹ̀mú wo ní bẹ nínú ìṣẹ̀dá mi tó dá mi dúró sójú kan ṣoṣo, fi ẹ̀jẹ̀ rẹ fọ́ dànù lónìí, fi ẹ̀jẹ̀ rẹ fọ́ dànù lónìí. gbogbo tó yẹ kó pààrọ̀ láyé mi tí ń dí ògo mi lọ́wọ́, olúwa máa pààrọ̀ ẹ̀ lónìí. wo ìpìlẹ̀ mi sàn, wo ìpìlẹ̀ mi sàn, wá gbọ́ tèmi, mo fẹ́ kúrò lójú kan ṣoṣo, mo fẹ́ káyé mi ó gba ìtẹ̀síwájú, olúwa gbọ́ tèmi, mo fẹ́ kógun ìkọ́ṣẹ́, ọ̀yá bá olúwa sọ̀rọ̀, orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, olúwa tó ní ayé àti ọ̀run, olúwa o, gbogbo ogun ìpìlẹ̀ tí ń jà mí, olúwa máa ṣẹ lónìí, olúwa máa ṣẹ lónìí, máa wo ìpìlẹ̀ mi sàn, olúwa wo ìpìlẹ̀ mi sàn, ayérayé wo ìpìlẹ̀ mi sàn, olúwa wo ìpìlẹ̀ mi sàn, olúwa wo ìpìlẹ̀ mi sàn, gbogbo ìpìlẹ̀ tí ń fojú jà mí, olúwa máa wú dànù, olúwa máa wú dànù, olúwa gbé ìpìlẹ̀ rere sílẹ̀ fún mi, gbé ìpìlẹ̀ àṣeyọrí sílẹ̀ fún mi, gbogbo ìpìlẹ̀ tó ń fọ ibi sínú ayé mi máa wú kúrò lónìí. ẹ̀jẹ̀ ayé mi wò sàn, gbogbo àìmọ́ tí ń bẹ níbẹ̀, gbogbo ègún tí ń bẹ nínú ìṣẹ̀dá mi, ọlọ́run máa wẹ̀ dànù, olúwa gbọ́, Jésù olúwa wa. orúkọ Jésù, ọlọ́run tó ní ayé, ọlọ́run tó ní ọ̀run o,
agbé orúkọ yín ga lónìí, adúpẹ́ fún gbólóhùn tẹ́ fún wa lónìí nínú àdúrà yìí, adúpẹ́ fún àṣírí ètí ẹ̀yin Ọlọ́run fi hàn wá. Olúwa gbọpẹ́ wa, Olúwa gbàyìn wa. Olúwa o, ọ̀rọ̀ ẹ wí pé tí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò ṣe? Olúwa, ohun tá a ṣe náà ni pé ká gbàdúrà. Gbogbo ìpìlẹ̀ tí ń yọ ayé wa lẹ́nu lónìí, Olúwa máa fọ́ dànù. Gbogbo ìpìlẹ̀ tí ń fọ ibi, tí ń fọ ìṣòro, tí ń fọ àìní, tí ń fọ ìdádúró, tí ń fọ àìní ìtẹ̀síwájú sínú ayé wa, Olúwa máa wú dànù. Ẹ̀mí mímọ́ máa wú dànù. Lórúkọ Jésù máa wú dànù. Bẹ́ẹ̀ ìpìlẹ̀ ayé àwọn ọmọ wa wò lónìí, Olúwa wo ìpìlẹ̀ wa sàn, wo ìpìlẹ̀ wa sàn, wo orísun ayé wa sàn. Gbogbo ìkorò tí ń bẹ nínú orísun ayé wa jẹ́ kó gbẹ lónìí. Gbogbo odò mara nínú ìṣẹ̀dá wa, Olúwa jẹ́ kó gbẹ lónìí. Olúwa tú adùn rẹ sínú ìṣẹ̀dá wa lónìí. Jẹ́ kí ayé wa kó ládùn, kó lóyin láti òní lọ. Olúwa jẹ́ kí ìṣòro wa kó tán. Omijé ojoojúmọ́ jẹ́ kó dópin lónìí. Ojoojúmọ́ jẹ́ kó dópin lónìí. Ogun tí ń jà wá lójú ayé lójú ọ̀run jẹ́ kó dópin lónìí. Ẹ̀mí mímọ́ dìde, gbè wá níjà tọmọtọmọ, gbè wá níjà tilétilé. Jẹ́ káàánú fọhùn fún wa, jẹ́ káàánú fọhùn fún wa, jẹ́ káàánú fọhùn fún wa, jẹ́ káàánú fọhùn fún àwọn ọmọ wa. Olúwa gbọ́ àdúrà yìí, ẹ má dàgbà àdúrà yìí. Olúwa dúpẹ́ pé ẹ ti gbọ́. Ògo ni fún orúkọ yín. Bàbá nílé ológo, jẹ́ ayẹ níbẹ̀, má jẹ́ àpàdánù ọ̀run o. Wá ṣàánú fún wa. Ògo ni fún orúkọ lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Amen. Thank you, Father, Jesus. Thank you, Jesus. Olúwa yóò bùkún fún wa olórúkọ ti Jésù Kristi. Ẹ má jẹ́ ká gbàgbé orí òkè kókó àdúrà mi lọ́ndì 22 láago 9 sí 12. Ẹ tètè dé á parí kó tó di 12 torí a tún ní àwọn ìpàdé mi láti lọ lọ́jọ́ yẹn. Olúwa bùkún fún wa. God will bless you as you come. Nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Soap Yorùbá Parish, tó kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Olúwa bùkún fún wa. Ẹ lè pè mí lórí +1 281 857 3658. Lẹ́ẹ̀kan sí +1 281 857 3658. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Ẹ jẹ́ ṣe oore ọ̀fẹ́ àṣepọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín. Nítòótọ́ ire àánú yóò máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Àwa ó sì máa gbé lórí wa láéláé. Àmín. God bless you all. God bless you all in Jesus' name. Olúwa wà pẹ̀lú yín o. Ẹ ṣé o. Ọlọ́run ó kú pàdé àdúrà náà o. Ẹ ṣé o. God bless you, ma. Yes, ma. Ẹ pẹ̀lẹ́ sà. God bless you, my brother. Ẹ jẹ́ pè mí lẹ́yìn tá a bá ṣe tán a sọ̀rọ̀. Ẹ ṣé. No problem. All will be well in Jesus' name. Ẹ ṣé. God bless you. Lórí Facebook, God bless you all. God bless you. I cannot make mention of everybody's name. Sister Timitayo Adedeji, God bless you. Sister Victoria Ogundare, God bless you. Sister Olutola Oluleke, God bless you. Brother Ayo Abiodun, Richardson Avin, God bless you. God bless you. I appreciate you all in Jesus' name. The Lord will bless every one of you. Mama wa Iya Ologo Esther David, God bless you. Any good afternoon, God bless you. Mary Gator Anthony, God bless you. God bless you, my sister. Sister Osho Ruth Tokpe, God bless you all in Jesus' name.
tèmi á dára, tèmi á dára lolúwa wí. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí olóore rẹ̀ bọ̀. Tèmi á dára, tèmi á dára, tèmi á dára lolúwa wí. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí olóore rẹ̀ bọ̀. Orí mi yẹ mo di ọmọ kí o máa sùn lọ́jọ́ ayọ̀. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí olóore rẹ̀ bọ̀. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí olóore rẹ̀ bọ̀. Tèmi á dára, tèmi á dára, tèmi á dára lolúwa wí. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí olóore rẹ̀ bọ̀. Tèmi á dára, tèmi á dára, tèmi á dára lolúwa wí. Ẹ̀dá mi jọ̀wọ́ má ṣe sùn lọ́jọ́ tí